ẹ̀yin èèyàn lé gist tá à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé àwọn elder wọ́n ké pe àwọn ìyàwó wípé gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe yìí wípé nǹkan tó jẹ́ pé ó bójúmu ni láti jẹ́ kí wọ́n kúrò nínú palace wípé nítorí pé Queen Naomi wọ́n ní sùúrù wọn ò ń sọ̀rọ̀ wípé kì í ṣe pé bóyá Queen Naomi ò mọ right wọn o wípé kì í ṣe pé bóyá Queen Naomi ò mọ right wọn o wípé àwọn dẹ̀ ń rọ̀ wọ́n ní ìsìn kí wọ́n ṣe nǹkan tí ọkọ wọn ní kán ṣe wípé tí ò bá ń ṣe yẹn wípé àwọn ò bá má mọ nǹkan táwọn máa sọ wọ́n ní wọ́n wá bẹ̀ Queen Naomi wọ́n rọ̀ Queen Naomi pé kí Queen Naomi fún àwọn ní time díẹ̀ sí láti lè jẹ́ kí àwọn olórí kó ẹrù wọn tán nínú palace gist ta ní ká mú wá fún yín ní ẹ̀yin èèyàn lé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọlá mo kí yín káàbọ̀ sí orí channel mi lénìí ṣé dáadáa ni ẹwà gbogbo lé ń kọ́ a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà ẹ̀yin èèyàn létẹ́ bá ti subscribe o ẹ lọ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí òkè lọ́la yín á máa lọ́la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé àwọn afọbajẹ wọ́n lọ sí palace láti lọ sọ fún àwọn olórí yìí wípé 2023 yìí wọ́n 24 yìí ẹ má bínú ẹ̀yin èèyàn mi wọ́n ní láti kó ẹrù wọn kí wọ́n kúrò nínú palace ìpè torí àwọn respect kábíyèsí nǹkan tí kábíyèsí bá dẹ̀ sọ òun ni àwọn máa fara mọ́ ìpè nítorí kábíyèsí ti sọ fún wọn ìpè kí wọ́n kó lọ sí ilé wọn wọ́n yarí wọn ò kó lọ sí ilé wọn wọ́n ní 2024 yìí wọ́n ní láti kó ẹrù wọn kí wọ́n jáde nínú palace ìpè torí Queen Naomi àwọn ní láti lọ bẹ̀ Queen Naomi nìkan fún àwọn ní time díẹ̀ sí ẹ̀yin èèyàn lé wọ́n ní tí kábíyèsí tí wọ́n bá bínú tí kábíyèsí bá bínú pé ọ̀rọ̀ yẹn àwọn ò ní lè dá sí mọ́ wípé so nítorí ẹ̀ àwọn ń rọ̀ wọ́n ní ìsìn pé 2024 táwọn wà yìí táwọn mú yìí àwọn fẹ́ kí wọ́n lọ sí ilé tí kábíyèsí rà fún wọn wípé nítorí pé enough is enough wípé àwọn ò ní tolerate gbogbo bó ṣe ń lọ tán padà ilé wọn ni kán lọ dúró sí kán má wá sínú palace mọ́. so ẹ̀yin èèyàn lé àwọn elder èyí tó jẹ́ pé wọ́n support Queen Naomi wọ́n sọ fún àwọn olórí wípé kí wọ́n make sure pé wọ́n kó ẹrù wọn bí kábíyèsí ṣe sọ kí wọ́n fi palace sílẹ̀ nítorí pé enough is enough kábíyèsí ti kékékékéké bọ̀ ó dàbí ẹni pé wọn ò ka ọ̀rọ̀ kábíyèsí kún ìpè kí wọ́n kúrò nínú palace kábíyèsí ìpè nítorí pé wọ́n ti fún wọn ní enough time láti lọ ralé ìpè àwọn oníwọ̀n gbé ìgbésẹ̀ yẹn láti ralé wípé àwọn tí wọ́n ralé nínú wọn ò pọ̀ ìpè so nítorí ìdí èyí àwọn ń sọ fún wọn ìpè kán kẹ́rù wọn kán jáde nínú palace ìpè kò sí àyè pé kí wọ́n máa lọ kí wọ́n máa bọ̀ kí wọ́n lọ dúró sí ibi tí kábíyèsí pèsè sílẹ̀ fún wọn láti máa gbé. wọ́n ní bí àǹtí wa ìgbà tí àwọn elder yìí sọ̀rọ̀ tán wọ́n ní bí àǹtí wa ṣe ní pé òun need more time o nítorí pé ibi tí òun fẹ́ kó lọ òun ti ń ṣe lọ́wọ́ ìpè kò dẹ̀ tí ready wọ́n ní the same thing náà ni olórí Rónkẹ́ sọ wípé kán fún ní more time wípé ibi tí òun kó lọ òun sì ń ṣe lọ́wọ́ wọ́n ní àwọn elder yìí ṣàánú wọn ni o wọ́n ní àwọn elder yìí wọ́n ní wọ́n kọ etí kún sí wọn wípé báwo ni ọba tó fẹ́ yín odindi ọba aládé sọ fún yín pé kẹ́ ẹ kó lọ sí ilé tó ń pèsè fún yín wípé ẹ kọ etí kún sí ẹ̀rálé wípé ìyẹn ò kan àwọn wípé ibi tó bá wù kán kó lọ wípé ṣùgbọ́n àwọn ń sọ fún wọn ní ìsìn pé kí wọ́n kó ẹrù wọn kán jáde nínú palace wípé torí pé kábíyèsí ti fún wọn ní time tó wípé kò dẹ̀ sí wípé bóyá wọ́n ń buy more time wípé ní ìsìn òun ni àwọn fẹ́ kán kó lọ báwọn ṣe ń sọ̀rọ̀ yìí àwọn fẹ́ kí ọ̀rọ̀ àwọn kó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ right now wípé kò sí pé wọ́n fáwọn lóṣù kan àbí wọ́n fún wọn lọ́dún kan wípé kò sí yẹn wípé kán kẹ́rù wọn kán jáde nínú palace
wọ́n ní obìnrin ní ilé Ifẹ̀ kò kí ń pàṣẹ fún kábíyèsí, wọ́n ní kábíyèsí ló ń pàṣẹ fún obìnrin. Wọ́n ní ọba ní pé kẹ́ ẹ kó lọ síbì kan, ẹ̀yin wá ń sọ pé rárá ẹ̀ tí ì ráyè láti kó lọ, wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o, wípé àwọn ò gbọ́ rí ní ẹ̀ǹtáyà ilé Ifẹ̀ pé kábíyèsí máa sọ pé kíyàwó òun kó kúrò nu palace kó lọ síbi tó ń pèsè fún, ẹ̀yin á wá ní rárá ẹ̀yin ò ní kúrò nu palace, ó dìgbà tẹ́yin bá ṣe lé yín tán lẹ tó máa kó lọ síbẹ̀. Wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o, ìpè so kí wọ́n kẹ́rù wọn, enough is enough, àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ kankan mọ́, pé kán kẹ́rù wọn kán jáde nu palace yẹn. Wọ́n ní àwọn ẹ̀dà yìí sọ fún ẹ pé nǹkan táwọn fi jókòó táwọn ń gbọ́ nǹkan tó ń sọ ò ní pa wọ́n rè pé wọ́n rí nǹkan gidi láti sọ, ipá wọn dẹ̀ ti rí pé kò sí nǹkan kan fún wọn láti sọ ju ọ̀rọ̀ rádaràda lọ, wípé sọ kán kẹ́rù wọn kán jáde nu palace, wípé àwọn sọ títí àwọn kó tó di pé wọ́n take action. Ẹ̀yin èèyàn lé àbẹ́ẹ̀rí báyìí bí. Wọ́n ní àwọn ẹ̀dà yìí ní àwọn ò ní ro anything mọ́ o, wípé the only thing táwọn lè ṣe ò ní káwọn lé wọn kó nu palace yẹn, wípé ṣùgbọ́n kì í ṣe palace yẹn ni wọ́n máa jókòó sí tí wọ́n máa pàṣẹ. Ẹ̀yin èèyàn lé àníká mọ́ update wá fún yín ni o, bí mo ṣe sọ fún yín alleged ní gbogbo gist yìí, ṣe mọ̀ pé bí mo ṣe máa ń sọ nǹkan tá a gbọ́ là ń torchlight sí. Mi ò bá kábíyèsí gbé inú palace o, ọlọ́run elédùnmarè á ràn gbogbo wa lọ́wọ́ o. Gbogbo etí tó ń gbọ́ mi ẹ ṣé mo dúpẹ́ o lọ́wọ́ yín, ní agbára ọlọ́run ọ̀rọ̀ yín kò ní dojúrú o, gbogbo nǹkan tẹ́ ń fẹ́ lọ́lọ́run elédùnmarè á ṣe nínú ayé yín o, òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.